دعوة ربانية Divine Call. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء وإمام المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أدعوكم ولون إكيالون ولا لون كما باء النبي محمد. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم. afẹ́ pé àkíyèsí wa sí ìkan nínú àwọn mẹ́sẹ̀jì tí ọmọ ìyá wa tó fi ránṣẹ́. Nínú mẹ́sẹ̀jì yẹn wọ́n wá ṣàwọn àlàyé kan ńbẹ̀. Àwọn àlàyé yẹn ó ní bùkátà sí kí a tún ṣe àlàyé lé lórí ní ṣókí. Ọ̀rọ̀ yẹn tí a bá gbàgbé ó ní í ṣe pẹ̀lú Qisas. Òun náà ni ọjọ́ ẹ̀san tọ́lọ́run ó gba ẹ̀san. Nínú mẹ́sẹ̀jì yẹn ọmọ ìyá wa yìí wá ń sọ fún wa wípé níjọ́ gbéǹde alkiyama a rí ẹni tó já sí wípé ó ní sọ́lá, irun rẹ̀ ó kí dáadáa. Nínú àlàyé tí ọmọ ìyá wa yìí ṣe, wọ́n ní kódà ẹni yìí kò dín ìrun jàmá, kò mísì ìrun jàmá. Lẹ́yìn yẹn ẹ wo àwọn iṣẹ́ tí wọ́n kà fún wa pé ẹni yìí ní, kò mísì ìrun jàmá, kò mísì Laylatul Qadri. Gbogbo ààwẹ̀ tó gbà láyé the last 10 days ó gbìyànjú. Gbogbo ntọ́lọ́run ní ká ṣe tánàbí Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní a ṣe lòun náà ṣe ní last 10 days. So ó túmọ̀ sí pé tó bá ṣiṣẹ́ tó yẹ ká ṣe ní last 10 days yóò máa ṣe déédé, yóò sì máa ṣe kòńgẹ́ Laylatul Qadri. Lẹ́yìn yẹn ó tún wá ń ṣe tahajjud before Ramadan. Gbàtí Ramadan ń dé ó ń ṣe tarawih, ó ń ṣe sọ́dákọ̀, ó ń ka Qur'an, ó ń ṣe azkar. Àwọn iṣẹ́ yìí kún. Gbàtí wá díjọ́ gbéǹde alkiyama wọ́n ní everything starts disappearing. Gbogbo àwọn iṣẹ́ tó ṣe kò bá kankan mọ́. Kí ni sábàbí tẹ́lẹ̀ fi ṣẹlẹ̀? Sábàbí rẹ̀ wọ́n sọ nínú mẹ́sẹ̀jì yẹn. Wọ́n ní ó ṣépè fẹ́lòmíì, ó sọ̀rọ̀ ẹlòmíì lẹ́yìn láìdá, ó parọ́ mọ́ ẹlòmíì, ó fẹ́lòmíì ṣe yẹ̀yẹ́, ó kan ẹlòmíì lábùkù, ó insult ẹlòmíì, ó belittle ẹlòmíì, ó wò jábútẹ́ ìpele yóò jẹ́ nǹkankan. Àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe tó fi sin lọ́hun, gbogbo àwọn nǹkan tó ṣe ní ìwà ó tako iṣẹ́ ìbádà tó ṣe.
ó gbààwẹ̀ ẹnu ò jẹun ni àmọ́ kò gbààwẹ̀ ọ̀rọ̀kọ́rọ̀, kò gbààwẹ̀ èpè, kò gbààwẹ̀ èébú, kò gbààwẹ̀ ká sọ̀rọ̀ ẹni láìdá lẹ́yìn, gbogbo yẹn òun ló ṣe. Ó kírun, ó dúró láti kírun, ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ arrogance wà ń bẹ̀. Ó fáwọn èèyàn ní owó, ó fi ṣe sàdákọ̀, ṣùgbọ́n ó kan àwọn èèyàn lábùkù, kódà ẹlòmíì á kàn yàn lábùkù pẹ̀lú sàárà tó ṣe. So ó wá ní gbogbo àwọn tó hot yìí, they begin to line up. Wọ́n fẹ́ gba ẹ̀tọ́ wọn níjọ́ gbéǹde kíyámà. Àwọn iṣẹ́ rẹ̀ òun dẹ̀ ló máa fi san. So àwọn iṣẹ́ olóore rẹ̀, so tó bá sọ pé iṣẹ́ èèyàn disappear, ó ní ìdí tó fi disappear ó ní wípé iṣẹ́ olóore rẹ̀ ló fi san gbèsè ńjọ́ náà. Ìrun ló kí, ìbádà ló ṣe, kò sí ìwà nínú mẹ́sẹ̀jì yẹn. Wọ́n wá dárúkọ hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam níbi tá Ànábì ti ní innama bu'ithtu li utammima makarimal akhlaq. A gbé mi dìde lójíṣẹ́ kí n lè wá pé ìwọ ọmọlúàbí ni, bá àti hùwà lélẹ́yìí, ìwà ọmọlúàbí ṣòro hù. Ìrun adùn kí fẹ́lòmíì ju kó hùwà ọmọlúàbí lọ, kọ́lọ́run bá kó ṣàtúnṣe gbogbo wa. So wọ́n ní ọjọ́ gbéǹde alkiyama yìí, ìyẹn ni mo fi sọ pé a gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ níwọ̀nba fúnra wa, kò ń sọ̀rọ̀ kékeré. Gbogbo ọdún tí èèyàn lò láyé, ẹlòmíì lò 50, ẹlòmíì lò 60, ẹlòmíì lò 70, ẹlòmíì lò 80, kí èèyàn fi ṣe ìbádà, kó má fi mísì sọ́lá ní jàmá, kí Laylatul Qadri máa bẹ nínú iṣẹ́ rẹ̀, kí sàárà máa bẹ nínú iṣẹ́ rẹ̀, kí Kùránì kíkà máa bẹ nínú iṣẹ́ rẹ̀, iṣẹ́ tó ṣe, kí tahajjud máa bẹ nínú iṣẹ́ tó ṣe, kí náfílà ìrun máa bẹ nínú iṣẹ́ tó ṣe lẹ́yìn ọ̀ranyàn. Àwọn iṣẹ́ ìpọ̀, ó máa wà painful. Kọ́rọ̀ rẹ̀ wá ṣe déédé pẹ̀lú ẹni tí ò ṣe nǹkan kan láyé, all in the name wípé kò sí wà. Gbogbo àwọn tí ó tó àwọn ó ti jẹ àwọn èèyàn ń gbèsè. Mẹ́sẹ̀jì yìí ó wá ní the day of judgment is not a place of second chances. It is a place of consequences. Ọjọ́ gbéǹde alkiyama kìí ṣe ọjọ́ tí èèyàn lè sọ pé ẹ fún mi nígbà láàyè kí n tún ṣe. Ọjọ́ yẹn, ọjọ́ tí èèyàn fẹ́ face consequence tó ṣe ni. Àwọn èèyàn wá ní ẹ̀tọ́ tí wọ́n gbà, people have right to collect. So ìyẹn ni mẹ́sẹ̀jì yẹn ló fi parí ọ̀rọ̀ rẹ̀ síbi pé fix all this now before you get there. Ibi tó ti ṣe àtúnṣe rẹ̀ rèé o, kó tún ṣe, àtèmi àti ẹ ká tó dọ̀hùn tí ò ní ṣàtúnṣe mọ́ àfi ìdájọ́ Ọlọ́run. Ìyẹn ni màá fi pè wá sákèésí àwọn àfáà wa, wọ́n pín àbòsí sí mẹ́ta. Zulmun la yaghfiruhu Allah. Àbòsí tọ́lọ́run ò ní forí ẹ̀ jìyàn, kò ní forí ẹ̀ṣẹ̀ yẹn jìyàn. Wa zulmun yaghfiruhu Allah. Àbòsí tọ́lọ́run ó forí ẹ̀ṣẹ̀ yẹn jìyàn. Wa zulmun la yatrukuhu Allah. Àbòsí tọ́lọ́run ò ní fílẹ̀ láì má dá sí.
àbòsí tọ́lọ́hun ní forí ẹ̀ṣẹ̀ yẹn jìyàn ó náà ní kéèyàn ó ṣẹbọ kéèyàn ó associate partners with Allah gbogbo ìran tẹ́bọ tó pín sí kéèyàn ó jìnà sí ẹni tó mọ tó ṣe tó sì mọ tá a wá ṣe láyé ṣùgbọ́n téèyàn bá fẹ́ ṣe tó wù ú ó lè ṣe tó wù ú ṣùgbọ́n Ọlọ́run ọba ó ṣẹ̀san fún oníkálukú èyí ó gbẹ̀san táyé yóò gbà níjọ́ gbẹ̀ndẹ̀ kíyàmá so Ọlọ́run ọba ò mú yẹn ní kékeré ọ̀rọ̀ tó le ni má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run má pe nǹkan míì lọ́lọ́run má dẹ̀ fi ìròyìn Ọlọ́run tì sọ́dọ̀ ẹnìkan gbogbo ntọ́lọ́run ọba ní níròyìn ìmọ̀ kọ̀kọ̀ tẹ́nìkan ò ní Ọlọ́run ọba ló ní tó bá tún gbà pẹ̀lú míì nímọ̀ kọ̀kọ̀ ó ti yé yọ òun Ọlọ́run ò ní forí ẹ̀ṣẹ̀ yẹn jiyàn àwọn qualities kan ń bẹ àwọn attributes kan ń bẹ tó pé Ọlọ́run ọba ló dáa ni tó bá gbé fẹ́lò míì ó ṣẹbọ nìyẹn wa dhulmun yaghfiruhu Allah àwọn ẹ̀ṣẹ̀ yòókù àbòsí ni tọ́lọ́run ọba tó lè forí ẹ̀ jiyàn tó bá wù ú bọ̀ ilé ìta fẹ́ sọ̀rọ̀ lé lórí gan òun ni dhulmun la yatrukuhu Allah àbòsí tọ́lọ́run ò ní fi sílẹ̀ láì má dá sí òun náà làbòsí tá a ṣe fúnra wa àbòsí tí ọmọ èèyàn ṣe fúnra wọn kódà àbòsí téèyàn ṣe fún dábà àbòsí tá a ṣe fẹ́ranko kìí ṣe àbòsí tá a ṣe fẹ́yàn nìkan àbòsí tá a ṣe fẹ́ranko hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni wọ́n fẹ́ pè àkíyèsí wá sí hadith Jabir ibn Abdullah radiyallahu anhuma قال بلغني حديث عن رجل سمعه من رسول الله صلى الله عليه وسلم Jabir ibn Abdullah ní ọ̀rọ̀ kan ó wá bá mi mo gbọ́ pé hadithi kan bẹ lọ́wọ́ ẹnìkan tó gbọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam hadithi yẹn ní í ṣe pẹ̀lú gbígbà ẹ̀san tọ́lọ́run gbẹ̀san ó ní fashtaraytu ba'iran mo wá ra ràkúnmí kan for that purpose nígbàtí mo ti sorúkọ ẹni yẹn wọ́n dẹ̀ sọ ìlú tí ẹni yẹn wà mo wá ra ràkúnmí thumma shaddadtu alayhi rahli mo wá pinnu láti ṣèrìn àjò lọ sí ìlú náà pẹ̀lú ràkúnmí of course ìdí tó fi ra ràkúnmí nìyẹn nítorí hadith ẹyọ kan la hawla wala quwwata illa billahi al-ali al-azim Ọlọ́run kó ṣàtúnṣe wa ìyàtọ̀ ń bẹ láàrin wa púpọ̀ pẹ̀lú àwọn sàhábà ìyàtọ̀ yẹn ti jìnnà jù and that's why I've always said it pé ṣe òṣùwọ̀n tọ́lọ́run fẹ́ fi wọn ṣẹ́ rí wọn náà ní fi wọn ti wa náà níjọ́ gbíndà kìyàmà ẹwọ ń tá wà ń ṣe wàhálà tá ń ṣe fìtínà lé lórí ẹwọ ń tí tá ń kú lọ lé lórí kò sí nǹkankan ju ayé lọ ní tí ó tàn kò sí tó kàn wá pẹ̀lú àkìyàmà tó wọ́n béèrè lọ́wọ́ ẹnìkan nísìnyí pé ní tọrọ nǹkankan lọ́dọ̀ Ọlọ́run tó bá ṣe é ṣe kọ́lọ́run ọbó ní ẹ tọrọ ń tẹ́ ẹ fẹ́ ẹyọ kan màá sì ṣe fún yín ẹ máa wá wo táwọn èèyàn máa sọ kò sí nǹkankan tó kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ kìyàmà gbogbo àtàfà àtọmọ kí àfẹ́ntọ́lọ́run bá ṣàánú kọ́lọ́run kó fi wá sínú àwọn tí ó ṣàánú ó ní shaddadtu alayhi rahli fasirtu ilayhi shahran mo wá fi oṣù kan mo fi rìnrìn àjò náà mo lo oṣù kan mo fi rìnrìn àjò nítorí hadith yẹn wípé mo fẹ́ gbọ́ hadith yẹn lọ́dọ̀ ẹni náà hatta qadimtu alayhi ash-Sham fa idha Abdullah ibn Unais ó nígbà tí máa dé Sham mo padà rí pé Abdullah ibn Unais òun lẹ́ni yẹn
Fakultu lil bawab, mo wá sọ fún ẹni tí ń bẹ ní ẹnu ọ̀nà ìpè ẹ sọ fún Abdullah bin Unais, ẹ sọ fún pé Jábìrù ló ń béèrè rẹ̀. Ó ní mo wá gbọ́ tí ń sọ fún wọn wípé Ibn Abdullah, ṣé Jábìrù ọmọ Abdullah? Ó ní qultu na'am, mo ní bẹ́ẹ̀ ni. Fakharaja yata'u thawbahu fa'tanaqani wa'tanaqtuhu. Ó ní bẹ́ẹ̀ ló ṣe jáde, ó dì mọ́ mi, èmi náà dì mọ́. Fakultu, mo máa sọ fún tí mo bá wá lẹ́sẹ̀kẹsẹ̀. Hadithan balagani anka annaka sami'tahu min rasulillahi sallallahu alayhi wa sallam. Ó ní mo ní hadithi tí mo gbọ́ pé hadithi kan ó gbọ́ lọ́dọ̀ annabi, gbọ́ lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run, fil qisas, nípa ẹ̀san tọ́lọ́run ó gbà, Ọlọ́run ó gbẹ̀san lára gbogbo ẹnikẹ́ni. Fa khashitu an tamuta aw amuta qabla an asma'ahu. Ẹ̀rù wá ń bà mí pé kó má ṣaláìsí àbí kémi ó má ṣaláìsí tí mi fi ní rí hadithi yẹn gbọ́, torí kí n gbọ́ yẹn yóò fún mi láǹfààní kí n lè rí lò. So ó túmọ̀ sí wípé tó bá pé wọ́n ló ṣaláìsí, mi ní lè gbọ́. Tó bá pé mi ni mo ṣaláìsí, ò ní lè gbọ́. Ẹ̀rù eléyìí ń bà mí, ó jẹ́ kí n fi ṣe kò kárí pé insha Allah máa gbìyànjú, máa wá. Ọlọ́run sì ti bá mi ṣe, mo ti wà níwájú rẹ̀. Arákùnrin wá dá Jábìr ibn Abdullah, òun náà ni Abdullah ibn Unais, wá dá lóhùn, ó ní sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam. Ó ní mo gbọ́ tó jíṣẹ́ Ọlọ́run ọba sọ báyìí wípé yahshuru Allahu al-ibada àbí yahshuru Allahu an-nasa. Ọlọ́run kó àwọn ẹrú rẹ̀ jọ, yóò kó àwọn ènìyàn jọ níjọ́ gbéǹde al-qiyama nígbà tó bá jí wọn dìde. Wa awma biyadihi ila ash-sham uratan gurlan buhman. Ó ní tí ó bá gbé wọn dìde, yóò gbé wọn dìde ní ìhòhò. Ìhòhò yẹn laysa ma'ahum shay'un, kò ní sí nǹkankan pẹ̀lú wọn níjọ́ gbéǹde al-qiyama. La ilaha illallah. Pẹ̀lú gbogbo táwọn èèyàn, kò ní sí nǹkankan. Gbogbo tẹ́lòmí accumulate láyé, àti haramu àti halali, àti jẹkújẹ àti ìjẹ dáadáa, gbogbo ẹ̀ oníkálukú òkùnkùn ní kínú ní ó má manú, kò ní sí nǹkankan. Fayunadi bi sawtin yasma'uhu man ba'uda kama yasma'uhu man qaruba. Ọlọ́run ọbọ̀ yóò wá pèpè. Ìpèpè tọ́lọ́run ó pèpè yìí, ẹni tó súnmọ́, ẹni tó jìnà sí ẹmọ̀ nígbàtí a bá wà ní sáfù, tí sáfù wá lọ bẹ́ẹ̀, ẹ fi wo àwọn tí àwátá wà láyé, ẹ fi wo àwọn tí wọ́n ti kú, ẹ fi wo àwọn tó likely kún tún bí. Káwá ní à ń bẹ ní sáfù, ẹ wo bí ilẹ̀ yóò ṣe fẹ̀ tó, tí ó sì ní sẹ́nìkan tí ó absent. Ọlọ́run ó wá pèpè yẹn, ìpè tọ́lọ́run ó pè yẹn, ẹ gbọ́, ó ní bisawtin yasma'uhu man ba'uda kama yasma'uhu man qaruba. Gbogbo ibikíbi tí èèyàn bá wà, ẹ gbọ́ ìpè yẹn bákan náà. Kò ní sí pé àwọn tó wà ń bí wọ́n gbọ́ dáadáa, àwọn tó wà ní jìnnà wọ́n wá ń gbọ́ ní gbígbọ́ tí kò clear dáadáa. Rárá, bákan náà ó ti yé, òun ni gbígbọ́ yẹn, jalla jalaluhu jalla. Agbára tọ́lọ́run fi hàn wá láyé, yóò tún lò yíò náà, yóò lo agbára náà lóníranran. Ó fagbára hàn wá
látara sánmà, látara ilẹ̀, látara àràwọ̀, látara omi, látara atẹ́gùn, látara oòrùn, látara agbára tí ilẹ̀ fi ń gbérúgbìn jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wa wá gbọ́ bákan náà, a máa wá ní anal maliku ana dayyanu. Èmi ni Ọlọ́run ọba alágbára, olùkápá gbogbo nǹkan. Èmi sì ni màá san oníkálukú yín lẹ́san, màá sì gbẹ̀san lọ́wọ́ oníkálukú. Gbogbo ẹni tó bá tọ́ sí ká gbẹ̀san lọ́wọ́ ẹ̀, èmi ní gbẹ̀san. La yanbaghi li ahadin min ahli al-janna. Kò ní ṣeéṣe o fún ọmọ àlìjánà kan an yadkhula al-jannata, kó wà al-janna, wa ahadun min ahli an-nari yutalibuhu bi mazlimatin, kó wá já sí pé ní ẹnìkan bẹ nínú ọmọ aná tó ní ráìtì kan tí ó gbà lọ́wọ́ ẹ̀, tó lẹ́san kan tí ó gbà lọ́wọ́ ẹ̀ ní tòdodo àti tòótọ́, kò ní lè wọ àlìjánà yẹn àfi kí n gbẹ̀san yẹn. Wala yanbaghi li ahadin min ahli an-nari an yadkhula an-nara. Eléyìí ni Ọlọ́run sọ kí gbogbo oníkálukú gbọ́. Ọjọ́ náà Ọlọ́run wọ́n ṣe rọrùn fún wa. Kó tó dijọ́ náà, ṣe rọrùn fún wa ká ṣe bó ṣe fẹ́ láyé. Gbogbo ẹni tó bá ní ọkàn bẹ́ẹ̀, sincerely nínú ọkàn rẹ̀ bẹ́ẹ̀, Ọlọ́run máa ṣàgbà bẹ́ẹ̀ fún gbogbo wa. Tó bá pé lóòótọ́ a fẹ́ k'Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa, ó yé wa bẹ́ẹ̀. Táàbọ̀ Ọlọ́run ọba jẹyàn àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam. Wala yanbaghi li ahadin min ahli an-nar, kò sì ní sẹ́nìkan nínú ọmọ náà an yadkhula an-nara tó yẹ pé yóò wọ̀ná, wa ahadun min ahli al-jannati yutalibuhu bi mazlimatin. Kò ní tọ́ fún ọmọ náà kan kó wọ̀ná, kò ní wúlè wọ̀ná yẹn nígbà tí a bá rí ọmọ àlìjánà kan tóun náà ní ẹ̀tọ́ kan tí ó gbà lọ́wọ́ rẹ̀, á gbẹ̀tọ́ yẹn kó tó wọ iná. Yóò wọ̀ná tẹ́lẹ̀, a máa gbẹ̀tọ́ yẹn lọ́wọ́ ẹ̀. Qalu wa kayfa wa inna nati uratan ghurlan buhma. Bóòlẹ̀ a ṣe wá san gbèsè ńjọ́ náà ńgbà tó jẹ́ pé ntẹ́ sọ ní wípé a máa dìde kúnnú sàárè ní òhò, kò ní sí nǹkankan lọ́wọ́, kò ní sí nǹkankan nígbà tí èèyàn ti ẹ̀ dìde òhò ni ó sọ pé nǹkankan ń bẹ lápò. Qal, annabi ní bil hasanati was sayyi'at, pẹ̀lú dáadáa àtàìdáni. Ìyẹn ni pé gbogbo iṣẹ́ olóore tó bá ṣe yóò san gbèsè yẹn pẹ̀lú ẹ̀. Tí ò bá rí san tán, bis-sayyi'ati, gbogbo iṣẹ́ bútẹ́ni tó ṣàbòsí fún tó bá ṣe àjàmọ́tì ẹ̀, yóò lè lọ jìyà yẹn papọ̀ nínú náà. Nígbà tí Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ní wa idhal wuhushu hushirat, nígbà tá a bá ní káwọn àwọn kòkòrò, àwọn ẹ̀dọ́ Ọlọ́run tí wọ́n jẹ́ dábà, tá a bá gbé wọn dìde, ìgbé wọn dìde tá a dẹ̀ máa gbé wọn dìde, ìgbé wọn dìde pé a fẹ́ gbẹ̀san ni. Ẹgbọ́n tá Ànábì Muhammad wí sallallahu alaihi wasallam, hadithi Abu Hurairah. Ànábì ní لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء. Gbogbo tí wọ́n ń pè ní ẹ̀san lágbà níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama títí tó fi kan ẹran, àgbò, àgùntàn, ẹran tó níwo tó kan èyí tí ò níwo, nítàbòsí, àgbẹ̀san níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kún tó di yẹ̀pẹ̀. Tó yẹ pé purpose pé n tá fi gbé wọn dìde ni pé a fẹ́ gbẹ̀san. Tọ́lọ́run bá lóhun ó gbẹ̀san lọ́dọ̀ àwọn dábà, ṣe mọ̀ pé títẹ̀ èèyàn ìyẹn
kóníkálukú kó ṣàtúnṣe tó bá rí pé òun ó tún ṣe láàrin ìwọ àti èèyàn lénìí, ká tayé yanjú ẹ̀. Téèyàn ò bá tayé yanjú ẹ̀ yóò ṣàbámọ̀, àbámọ̀ yẹn ò wúlò. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní yuqtassu lil khalqi ba'dihim min ba'd hatta lil jama'i min al qarna'i wa hatta lil dharrati min al dharra. Ìyẹn tó wá fi àwọn kòkòrò kún nínú hadith yẹn wípé àti kòkòrò tó ṣàbòsí fúnra wọn Ọlọ́run ó gbẹ̀san. Tẹ́ bá wọ̀rọ̀ yẹ́ rí pé kò ń sọ̀rọ̀ eré, kò ń sọ̀rọ̀ àwàdà, ọ̀rọ̀ tó le ni. Gbogbo ẹni tó bá ní bùkátà wípé tọ́lọ́run bá ní kí ìmánì ó wà lára rẹ̀, ní ìmánì tòótọ́ tí í ṣe ìmánì abára wa láàrin àwọn mùsùlùmí, ẹjá máa tara wa. Tí ìmánì wípé òun náà mọ̀ wípé òun ó pàdé Ọlọ́run ní tòótọ́, tó wá gbọ́ hadith eléyìí tí sàhábà, ìkánnù àwọn sàhábà wá kúrò ní ìlú rẹ̀, ó wá lóṣù kan lọ ìlú bíi tí hadith yẹn wà, òun làwa ń gbọ́ lọ́fẹ̀ẹ́ lófò yìí. Ẹ wo wàhálà tó ń ṣe. Ṣé mọ̀ pé òun kò ní fi hadith yẹn kò ní fi ṣeré, kò ní lòlòkulò. Bọ́ ń gbà tọ́lọ́run fún wa láǹfààní àti gbọ́ nírọ̀rùn, ṣá gbọ́dọ̀ dágun lásì. Tí a bá dágun lásì, ó dágun lásọ̀rọ̀ ààrẹ. So eléyìí yóò máa jẹ́ ìtanijí fẹ́ni tí ń sọ àtẹni tí ń gbọ́, wípé kóhun ó ṣàtúnṣe láàrin òun àti èèyàn ẹnikẹ́ni tó lè jẹ́, kò bá jọmọ rẹ̀, kò bá jọkọ rẹ̀, kò bá jẹ́ ìyàwó rẹ̀, kò bá jẹ́ ẹ̀gbọ́n rẹ̀, kò bá jábúrò rẹ̀, kò bá jẹ́ alájọgbé rẹ̀, ó jẹ́ mùsùlùmí kò ṣe mùsùlùmí. Àbòsí làbòsí ń jẹ́, èèyàn ò lè ṣe é gbé. So tó wá ní tó tí ìmánì bá ń bẹ lára tètè yanjú rẹ̀ láyé kó tó dijọ́ gbéǹde al-qiyamah, kó má já sí pé irú eléyìí ni ó wà kángun sólúwa rẹ̀. Kọ́lọ́n kó la gbogbo wa. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.